Aláròyé máa wí o. èyí ni bí wọ́n ṣe rí igbákejì alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jí gbé lẹ́kìtì gbà padà. igbákejì alága ìjọba ìbílẹ̀ ìlẹ́jẹ̀-méje nípìnlẹ̀ èkìtì abilékọ Grace Ogunléyé tí wọ́n jí gbé ti jàjàbọ́ lọ́wọ́ àwọn ọ̀daràn tó jí gbé o. Aláròyé gbọ́ wípé wọ́n jí abilékọ Ogunléyé ní òpópónà Ìpèrè sí Ìlúdùn Èkìtì lọ́jọ́rú Wednesday ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026 yìí. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ nìkan làwọn èèyàn rí níbi tí wọ́n páàkì rẹ̀ sí lọ́jọ́ tí wọ́n jí gbé yìí, ṣùgbọ́n tí kò sẹ́ni tó lè sọ pàtó ibi tí òun fúnra rẹ̀ wọlé sí. ọjọ́bọ̀ Thursday, ìyẹn ọjọ́ kejì tí wọ́n jí obìnrin olóṣèlú ọ̀hún gbé, ní ìròyìn míì gba ìlú kan pé wọ́n ti rí ìgbà sílẹ̀ lọ́wọ́ àwọn tó jí gbé. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní Sunday Abutu tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì fìdí rẹ̀ múlẹ̀, ìyẹn nínú àtẹ̀jáde tó fi síta. Ó ní wọ́n ti rí igbákejì alága náà gbà padà nípasẹ̀ akitiyan àpapọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá, sójà àtàwọn ọdẹ ìbílẹ̀. Ó ní àwọn ni wọ́n lépa àwọn jàǹdùkú ọ̀hún títí tí wọ́n fi ju obìnrin tí wọ́n jí gbé yìí sílẹ̀ tí wọ́n sì sá lọ. Agbẹnusọ àwọn agbófinró yìí ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà nítorí ó di dandan kí àwọn mọ àwọn tó ṣiṣẹ́ ibi ọ̀hún àti ìdí tí wọ́n ṣe ní láti jí ẹni ẹlẹ́ni gbé. Ìlú Ìlẹ́jẹ̀-méje yìí kan náà, èyí tí í ṣe ibùjókòó ìjọba ìbílẹ̀ Ìlẹ́jẹ̀-méje, làwọn agbébọn kan ti ṣọṣẹ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù tó kọjá. Níbẹ̀ ni wọ́n ti pa pásítọ̀ ṣọ́ọ̀ṣì CAC tó wà nílùú ọ̀hún tí wọ́n sì tún jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ kó lásìkò tí wọ́n ń ṣe ìsọjí lọ́wọ́ ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́. Títí di bá a ṣe ń sọ yìí ni àwọn tí wọ́n kó ọ̀hún ṣì wà nínú ìgbèkùn àwọn ajínigbé yìí, tó sì dàbí ẹni wípé kò sẹ́ni torí tí wọ́n rò mọ́ yàtọ̀ sí àwọn ẹbí wọn. Ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn obìnrin kan kóra wọn jọ tí wọ́n ṣe ìwọ́de lórí àwọn èèyàn wọn tó wà lákàtà àwọn ajínigbé, tí wọ́n sì ń béèrè fún ìrànlọ́wọ́ àti ìdásí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ Èkìtì lórí àwọn èèyàn ọ̀hún kí wọ́n bá lè padà sílé wọn láyọ̀ àti àlàáfíà. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.